bó la ṣe ní gọ̀ ìgbà tá a bá gẹ́ẹ̀tì pa àgọ̀ a máa kábàámọ̀ ẹ̀gọ́ ọba yìí wá jẹ́ bó la ṣe ní gọ̀ bó la ṣe ní ṣìnà àwọn tí ń bá wa sọ̀rọ̀ tọrọ ń bẹ lẹ́nu wọn àwọn tí ń dówájú wa táwọn èèyàn kó jọ fún àwọn tí ń darí táwọn èèyàn rò bá wọn aládarí àwọn tó pẹ̀lú àwọn láàfà fún wa àwọn èèyàn sì rò bí wọ́n fà lóòótọ́ ni àwọn èèyàn ń ṣe kóbókóbó yìí wọ́n ń sọ jágọ́nù wọ́n ń sọ wótòwótò àwọn àfáà ní dọ́ràn rú yìí o kò sí nǹkan kan tí ń ṣe àwọn àfáà ju tí mo fẹ́ sọ yìí lọ alákọ̀ọ́kọ́ wọn ò ní àmánà al-ilmiyya wọn ò ṣe é fọkàn tán wípé gbogbo ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu wọn bó ṣe rí wọn ó ṣe sọ àwọn àfáàlẹ̀ Yorùbá lónìí tẹ́ ń gbá máìkì mú ẹ lọ chẹ́ẹ̀kì ara yín sẹ́ẹ̀rù Ọlọ́run sì ń bá yín níbi tẹ́ ń sọ fún wa sẹ́ẹ̀ bẹ̀rù Ọlọ́run bí tẹ́ ń sọ ṣé ẹ rántí wípé Ọlọ́run ó pè yín padà ṣé ẹ rántí ẹni tí ó gbọ́ tí ò ní gbọ́ nǹkan mìíràn tí ó fi kú ṣé ẹ sì lọ́nà ṣé ẹ sì láyà àti dó wájú Ọlọ́run yẹn àfa gbogbo yín ẹ sá ń sọ̀rọ̀ ṣé ẹ lérò pé ẹ bẹ̀rù Ọlọ́run lóòótọ́ kẹ́ tó máa sọ̀rọ̀ ìṣe ń pè ní al-amanatul ilmiyya ò ní pé bí nǹkan bá ṣe rí ni ẹ ṣe sọ kì í ṣe bó ṣe wù yín kì í ṣe níbàámu ìfẹ́ nù yín kì í ṣe kójú ọmọ tì mí kì í ṣe pé sọ́ọ̀mù àtakò mi ni kì í ṣe pé ń lè kó jẹ́ ní àmà gùn yín gàràgàrà kì í ṣe pé nítorí pé mo fẹ́ wí tí ẹnìkan ò wí rí kì í ṣe pé mo fẹ́ sọ nǹkan mi tí ó yàtọ̀ sí táwọn èèyàn ti sọ èyí àfa kí ni ń gùn yín tọ́ba yìí pé Ọlọ́run ní bá ń gùn yín ìbẹ̀rù ẹ̀ àìfẹ́ wọná àṣetọ́lọ́ ń pa yín pé latubayyinunahu ẹ ṣàlàyé ẹ̀ ní dandan ni ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa ṣàlàyé ẹ̀ wala taktumunahu ẹ má bò kankan bẹ̀ o ẹ má parọ́ o ẹ má bò tọ́ o kódà ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ ọba yín wí àmánà ni o ẹ sọ bọ́ba ṣe rí o ọ̀rọ̀ tẹ́ sọ kò rí bẹ́ẹ̀ ẹ dẹ̀ ti mọ̀ pé kò rí bẹ́ẹ̀ àmánà ni ẹ sọ fáwọn ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ mọ́ o mo ti róòtọ́ o sẹ́ni Ọlọ́run sì ní abẹ́ ti dẹ́ ní èṣù nínú àwọn èṣù àfá tánàbí ni wọ́n ń bọ̀ lópin ayé ẹ chẹ́ẹ̀kì ara yín kẹ́ ẹ má di èṣù àfá ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí máa da ilẹ̀ Yorùbá rú ẹ tún wá láyà ṣé ń ṣèjú àwọn ọmọ kéwù yín tẹ̀fẹ̀ yẹ̀yẹ̀ ní ọjọ́ ẹ máa kọ́rọ̀ ẹnu yín tẹ́ bá ti ṣe mistake jẹ ẹ fẹ́ kó jẹ wájú wọn kó tó di ọjọ́ tọ́lọ́run jẹ́ yíya pẹ́kílẹ̀ sọ́sì ẹ̀yin àfáà ṣe ẹ̀ lámà náà tọ́rọ ẹ̀ lámà náà yín wọ́n mú yín wí kójá yín lọ́wọ́ aṣọ àwọn mùsùlùmí dídì rìn nídìí àdìní àwọn ìwà pọ̀ tí wọ́n bá bára wọn pàdé báyìí lákòjọpọ̀ níṣẹ́ ló ń kálukú ọmọ wíwòrò tí wọ́n máa takora wọn wọ́n máa sàwọn àṣẹsí tí wọ́n máa takora wọn ó kálukú sì máa sọ pé báfà mi ṣe fẹ́ rí àwọn ọmọ tí ń gbìjà yìí tí wọn ò fẹ́ mọ kí lẹ rí tẹ́ẹ̀bí sọ̀rọ̀ wọ́n ń gbìjà ọ̀rọ̀ yín wọ́n ń dìfẹ́ǹdì yín àwọn ọmọ náà lọ́lọ́run ó wò tí yáa yóò fi pọ̀ jù dúàlì kìámà tọrọ ẹ̀ sọ wọ́n nù ẹ̀yin nìkan ni wọ́n lè gbọ́ sí lẹ́nu ẹ̀dẹ̀ ń tàn wọ́n ìfẹ́ ẹnu lẹ́bi sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ kódà ìtí èsè fẹ́ ẹnu kìí ṣe torí Ọlọ́run lẹ́bi sọ torí pé ẹ fẹ́ ta kẹ́nìkan ẹ lágbèkalẹ̀ fáwọn ọmọ tẹ́ ẹ bá sọ̀rọ̀ fún wọn tí wọ́n gbọ́ wọn ò sì ní fi dájà lẹ̀ wọn ò fi ní kórìíra ẹnì kankan ẹ sì lágbèkalẹ̀ the same ọ̀rọ̀ tẹ́ sọ náà láti bó ó lè jọ́rọ̀ òdodo ó lè mọ́jọ́ òdodo ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè gbé kalẹ̀ táwọn ọmọ ó fi dáràn tí wọ́n ó fi sọ̀tẹ̀ ẹ̀yà àfáà táwọn ọmọ pọ̀ wájú yín tí wọ́n ń gbọ́ yín káàkiri ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń borí àwọn ọmọ ń jẹ́ àwọn nǹkan tẹ́ ń sọ wájú wọn sẹ́ẹ̀ máa gbé ọ̀tẹ̀ sáwọn ọmọ lọ́pọlọ sínú ọkàn sáwọn ọmọ ìyá wọn yòókù tó jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ fẹ́nu
ọ̀rọ̀ gbàtínú ń bí ọ̀rọ̀ pé fẹ́ tákàmà ọ̀rọ̀ pé ńlẹ̀ kó jẹ́ tí bá ti wí mo wí. Ọlọ́run ní ń sọ̀rọ̀ táwọn ọmọ bá ti ń gbọ́ wọn ó bìlífù pé tọ́lọ́run wí làwọn gbọ́. Ẹ wá ń parọ́ ọmọ Ọlọ́run ètò Ọlọ́run ní ẹ wí ìyè tí fẹ́ nu yín fẹ́ wí lẹ̀ wí. Ẹ mọ Ọlọ́run ẹ wá rí ẹ̀yin tẹ́ wá fọ́ọ̀lù síbẹ̀ náà tó ẹgbẹ́ gbogbo ọ̀rọ̀ táwọn afá yín sọ fún yín náà lọ́rọ̀ bẹ́ẹ̀ lómi bá sọ̀rọ̀ mí tó ẹgbẹ́ ńlọ́ba tọ́ Ọlọ́run àti tànábì ẹ̀ nígbà èébú lẹ́ máa bú ẹ̀yin lẹ̀ gọ̀ wèrè ń ṣe yín wèrè gángan pé èèyàn ya wèrè ń ṣe yín nídìí àdùnní sórí yóò burú sáfà yín lálìjà náà tí ó fi yín sí àbò níná tẹ́ ń bẹ̀rù rẹ̀ kọ́mọ́bà àti yín bọ̀bẹ̀ òun gan Ọlọ́run lè fi tẹ́lẹ̀ náà jáde mọ́ wọ́n ní kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wí ni kò lọ́rọ̀ lẹ́nu àfáà rẹ kò ní ọ̀rọ̀ kankan lẹ́nu ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ ni wọ́n ní kọ́ sọ kápọ́ bá kọ́ ọ̀rọ̀ táwọn ẹbí bá sọ tó bá kọ́ wa ni wọ́n ní kọ́ ọ̀rọ̀ wí wọn ò ní ọ sọ ìfẹ́ ẹnu ẹ̀ èyí náà wá fọnù ẹjá wọn kákà mú fẹ́ ẹnu wọn dákun ìfẹ́ ẹnu anybody ìfẹ́ ẹnu anybody ẹ̀gọ́ ni ànú ni òfò ni rádaràdá ni arábìnrin la yu'minu ahadukum ẹni ká nínú yín kọ̀ gbọ́dọ̀ ń gbọ́ hatta yakuna hawahu tabhan lima jitu bihi ìfẹ́ ẹnu ẹ̀ ń tó decide lọ́dọ̀ ara ẹ̀ decision ẹ̀ àgbàtọ́ bá tó jí ó faramọ́ ní tèmi ànábì mú wa kápẹ́ nípa ìfẹ́ sí ni ẹnìkan kánú yín kọ̀ gbọ́dọ̀ ń gbọ́ hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wan nas ajma'in tí ó fi jẹ́ pé mi ànábì lẹ́ fẹ́ràn jù kápẹ́ níbi ìfẹ́ ẹnu ni ìfẹ́ ẹnu rẹ tí ó bá ti tẹ̀lé tọ́lọ́ kọ́ tẹ̀lé tànàbí ọgọ́ ó ṣòfò ọ̀sọ́nù ìwọ àfáà àtọmọkéw kápẹ́ ń pa àfẹ́ ni mo fẹ́ràn àfáà mi pọ̀ àmọ́ mo fẹ́ràn ànábì jù yín lọ o lánàá ibà wí ní tẹ̀lé o tí ó bá ti jẹ́ bẹ́ẹ̀ ó lè jáde sí lóòótọ́ ìbáwọn náà kọ́ a dá lé lórí ni o máa ti sọ nǹkan mi àlígàlè àní fi ṣèjà lóòótọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ tó àtàkà àdìsí ànábì a sọ tí ń gbó ni a sọ gbó ìta ànábì wí lásìkò ni láàmúlò àfa ọ̀tá àfa mi lọ́sọ àdìsí àfa mi sì sọ̀rọ̀ ọ̀fẹ́ inú tiẹ̀ kọ̀ bá dìísì mu orí rẹ̀ máa burú o ọ̀tá àfa rẹ̀ ọ̀rọ̀ ara rẹ̀ lọ́sọ alẹ́ gbọ́ èyí ọmọ kéwù ọ̀tá àfa rẹ̀ ọ̀rọ̀ ara rẹ̀ lọ́sọ ọmọ pé nítorí pọ́jọ́ tá àfa rẹ̀ tó ń ròyìn èṣù fi tàn án ni kó lè bá kàbínú Ọlọ́run lára rẹ̀ bí ọ̀tá àfa wa tó bá sòótọ́ láti pé ń tọ́sọ ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀rọ̀ ànábì ni ó lọ́rọ̀ gbọ́n mi yé ọ̀rọ̀ tọ́sọ náà ní kíni ó ń lọ́rọ̀ tọ́rọ́rọ́ wá sí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì ni èyí tá àbá tí wàá ṣe bẹ́ẹ̀ á jẹ́ pé ọmọ kíwé gò ẹ sì kún ayé tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí máa fọ́lò prọfẹ́sì ànábì tó ní tó bá dirú àsìkò yìí ó ní fẹ́ inú làwọn èèyàn máa tẹ̀lé ìfẹ́ inú tó jáde wá láti bí àyè màkà ẹni tó sọ yìí pé ẹlòmíì ní bẹ nínú gáàrù nínú kòtò sáníyà ìsìnlẹ́yìn ní tí Kùránì wé ẹni tó sọ pé ẹlòmíì ní bẹ́ẹ̀nbẹ́ ń tọ́ sọ̀hún àyè màkà lọ́sọ ìfẹ́ inú lọ́sọ títakúlẹ̀ lórí ìfẹ́ inú ni tọ́ba ti wá dà bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ á dà padà fún ọ̀rọ̀ wo lọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ tó bá ètí ànábì gangan jó yé wa ètà àríkà lọ́dọ̀ àwọn sàhábà ètà àríkà lọ́dọ̀ àwọn sálàf àwọn tó ṣáájú wa rẹ̀ tí ó sí ẹnìkankan tó sọ mí kódà ètí wíwóró wòró tó tó ní kì í ṣe Felix ni tó ní Abubakar kìnìkan iná ni tó kọ́ rẹ̀ jọ Abubakar wóró wòró ìwọ náà sọ ọ̀rọ̀ rádaràdá ni ọ̀rọ̀ síà ọ̀rọ̀ òpònú ọ̀rọ̀ ara ẹ̀ kàtíà ọ̀rọ̀ kan náà ni kò pé méjì rí kò pé méjì kò jọra wọn rárá saniyel islam ìdíkìdí o yaqulu li sahibi kọ́ni la tasa inna Allaha ma'a wọn á ní ẹni tí mú ànábì mojú ọ̀nà ni ṣé ẹ ti mú ànábì mojú ọ̀nà ni wọn lọ́wọ́ àmọ́ àbáwí báwọn ẹ̀gọ́ lórúkọ ń bá sọ̀rọ̀ ni Kùránì gan sọ̀rọ̀ ọ̀yà
ìtakọ̀ ọ̀rọ̀ Kùránì gẹ́gẹ́ lè yẹn takò ó fẹ́ yí tọ́lọ́run wí kúrò níbi tọ́lọ́run bá lékè ọlá fi sí ó sì jóná ó parẹ́ ó yẹpẹrẹ ó lè yí ọlọ́run tó máa sọ bẹ́ẹ̀ ọmọ tí ń sọ ọwọ́ àyè ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀ Al-Qur'an náà ló sọ ó láwọn tí wọ́n bá fẹ́ sọnù fayattabi'una ma tashabaha minhu wọ́n máa fi wéra wọn àwọn tó jọra wọn máa fi wéra wọn ibtigaa al-fitna wọ́n fẹ́ dá fìtínà lẹ́ni o wàhálà lẹ́ wabtigaa tawili wọ́n fẹ́ yí kúrò ní bó ṣe kíni bó ṣe wà ẹ̀sìn máa wà máa ya'lamu ta'wilahu illa ọlọ́run ló mọ ìtumọ̀ rẹ̀ gangan kí wàá sọ ọlọ́run nìkan war-rasikhuna fil ilmi àtàwọn tó nímọ̀ nímọ̀ kẹ́ ń sọ̀rọ̀ ọ̀fẹ́ nú ọjọ́ wa lójú fún yín gbogbo wa ni o gbogbo wa lọ̀rọ̀ ìbáwí o tá a bá gbé wa ní sí gàba sí gbé wa ń fi wéra rẹ̀ ń bò mí o tí n bá sọ̀rọ̀ tí ọba ti bá tọ́lọ́ mu àtànábì mu kèso ni mo ti sọ o èyí tẹ́ ẹ bá rí kó bá tọ́lọ́ mu ní kẹ́sì kí ni Abubakar bó ṣe tóbi tó ó ní tí n bá sọ tí ọba ti bá tọ́lọ́ mu ẹ má gbà o ẹ má gbà rárá bẹ́ẹ̀ náà làwọn tó ṣáájú wa yòókù náà ẹnìkan wà dé bóun ṣe ń ṣe gírímọ́káyì lẹ́yìn náà wọ́n máa wà àmàkọ́ ẹ̀yin student yẹn náà wà àmàkọ́ àti gbogbo àwọn ata aláǹdífẹ́ dìrọ́ ẹ̀dá rẹ̀ ẹnu yín kéèyàn máa fi ọ̀rọ̀ ẹ bọ́ kọ́ máa fi ọ̀rọ̀ ẹ bọ́ kọ́ máa fi bá Kùránì ṣeré ibà ẹgbẹ́ gbólóhùn kéèyàn ní kíní àdúrà táwọn kiri ó máa kàwọn bàbá wa ti ń bẹ lọ́rùn ó sì kà ó kàdélẹ̀ ó ní Fatiha ni sósè fi ṣàwàdà abillah sọlọ́n wa ayati wa rasuli kuntum tastahzi'un sọlọ́n àbójìṣẹ́ àbí àyà Quran lẹ́fẹ́ máa fi ṣeré ẹfẹ́ máa fi ṣàwẹ́wà kọ́ni kafartum ba'da imanikum ẹnu àwàdà olórí ibùtẹ́ ẹsẹ̀ ẹ̀dí kékeré bàbá wa ti ń bẹ lọ́rùn ọlọ́run ọ̀fẹ́ gbọ́ tọ́lá àní bàbá lọ́rùn ọlọ́run ẹyọ kan náà lání lọ́rùn bàbá rẹ̀ òwò ní bẹ lọ́rùn bàbá rẹ̀ ń bẹnu sàárè àbọ̀ ń bẹ lọ́rùn. àwọn tí máa wí bẹ́ẹ̀ laqad kafara alladhina qalu inna Allaha ntọ́lá ń pè wọn ní kèfèrí inna Allaha salisu salasa àwọn tí máa wí bẹ́ẹ̀ kèfèrí lọ́lọ́run pè wọ́n àwọn tí ń ka àdúrà yìí kèfèrí lọ́lọ́run pè wọ́n ọlọ́run ló ń wòye sí bàbá yín o lam yalid ń òbí máa o walam yulad wọn a sì bí mi walam yakun lahu kufuwan ahad ọlọ́run ò lórogún o tẹ́lẹ̀ fi wé gbogbo jágọ̀ rádaràdá yìí bẹ́ẹ̀ náà nìkan náà ní tọ́ba ń sa áìdọ̀ ọ̀gbọ́dọ̀ má gbààwẹ̀ o torí òun ṣètàràn ẹ̀ṣẹ̀ tó dá lọ́dún tó lọ bàtàbàtà jákujáku rédèrèdè ẹ̀sìn wa ti wà wáádé nígbà pé ẹni lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá ti rẹ́ni tó sọ̀rọ̀ ju àbá yìí pé kò sí ti jáde ṣe ẹ kó òun wájú rẹ̀ kì í ṣe mùsùlùmí tọ́ba kú ẹ gbọ́dọ̀ kírun ṣe la kò sí ti jáde ṣe kí láì màkà tó gun ọ òpònú gbogbo tó ń ṣe ní Islam sọ̀rọ̀ bí bó ṣe wà ní Kùránì ni lọ gbé Kùránì kalẹ̀ kọ́ wá kírun tí mẹ́nu Kùránì bọ́ba márùn òkè bá a ṣe jọ kí jímọ̀ yìí àti bá a ṣe jọ káyìnlá àbí bá a ṣe jọ kí làásàrì bá a ṣe jọ kí mọ́gíríbì mú wánu Kùránì kò kí pé bó o ṣe bá a ṣe kíhun tó tá a pèrún tá a ṣe kàmọ́ tá a gbórí òkè tá a rùkú tá a fi parí tá a fi sálámà gbé wánu Kùránì Kùránì kan sọ pé a lọ kírun ni àdìsí lọ́sàlàyé fún abá ṣe kí ọwá ní òsà àdìsí ọjọ́ fìrún náà lẹ̀ òpònú gbogbo àwọn jágajàga yìí ló ti fọ́n kálẹ̀ Yorùbá kí ló fà á no Islamic authority kò sí Islamic authority sẹ́yìn kí ló bí kò pọ̀ kò sí Islamic authority ni kò sí ibi tí wọ́n fẹ́ ti sọ jákujàku táyé bá ti gbà yín abẹ́ẹ̀kọ́ ni tó bá ti free láti sọ jákujàku ọmọ sọ náà ni ìyẹn lọ́fọ̀ tí Islam fi sọ pé dandan àwọn tí wọ́n máa pàṣẹ pé yìí lọ́dà yìí ọ̀dà ọ gbọ́dọ̀ wà Kùránì lọ sọ bẹ́ẹ̀ wal takum minkum dandan ni wọ́n gbọ́dọ̀ wà àwọn tó pé bọ́n ṣe ń ṣe wáàsí wọ́n ó tún handle authority pé èyí ìdá èyí ọ̀dà tí ó bá ti sí
àti tó dá àti tí ọ̀dà làwọn èèyàn máa ṣe kíni wọ́n máa wí jáde kọ̀sọ́tọ́rìtì tí ó ń lo àyà yẹn tọ́ra kì í ṣe woman yóò bá muslim kì í ṣe woman ibi tí muslim ọba ti nírú sẹ́ẹ̀tì yẹn tí wọ́n sọ pé ẹ adjust ìwọ ò lẹ́tọ̀ àti ṣèwáàsí lọ́mọ gbọ́ wá sí ni èyí sáfà èyí tó ń sọ wọlé tí ọba ti sí islamic authority kì í ṣe woman ènìyàn àyẹ̀sẹ̀ kèfèrí ọlọ́run wa ní dandan ni agbọ́dọ̀ tọ́ǹsì kí ni o huma tàbá bẹ́ẹ̀ tọ́ǹsì huma ẹnìkan péré látẹ̀lé ọ̀rọ̀ kan náà láti máa kí ni láàmà gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì àmọ́ fẹ́ ẹnu ẹnìkan kò fi sáko ẹ̀ àbíkọ́ lọ́ máa sọ lẹ́ẹ̀dẹ́ kọ́ máa sọ public èyí tó bá bá tọ́ lọ́mú àtànábì mú nìkan kọ́ sọ public tí ọba ti wá sí àwọn moderators àwọn authorities tí wọ́n sọ pé ìwọ ìtọ́sán ẹ̀yà kó jẹ ìkéjì ọgbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ tọ́rọ ọmọ kí ó tí ọba ti sí ọ̀rọ̀ ọmọ dàrú ní níjọ́ máa dàrú lẹ̀ Yorùbá ẹ̀ ẹ jẹ́ fún yín lápẹjù ìtàn sẹ́yìn pé kíní kan bẹ̀ẹ̀ kéèsì àwa tá a jẹ́ mufti nìsín mẹ́ta ni wá ọ̀nà mẹ́ta la pín sí principal ilé kíó kan ó yan mufti fúnlẹ̀ Yorùbá ìmáàmù mọ́sálásí àná yan mufti fúnlẹ̀ Yorùbá ọba ìlú kan ọ̀nà yan mufti èyí lọ́kọ̀ọ́rẹ́ tìǹbù mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yọ kan náà lè rí ní gbogbo muslim world yàtọ̀ sílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti ń kúrò ní ilẹ̀ Yorùbá o ẹ̀yọ kan náà lè máa rí tí ó bá jẹ́jọba gangan tá à ń dìbò yàn óyé ṣùgbọ́n ìjọba Nàìjíríà yóò lọ́rọ̀ ẹ̀sìn ọ̀kan wọn yóò wà jọba tó ń gbà pé àwọn bá lórí Islam ọba tó sì bá lórí Islam Ìlọrin láti rí lọ sókè lọ sílẹ̀ Haúsá àbí so torí pé tí ọba ti sọtọ́rìtì ẹ̀ lè yan mufti tí mufti ọba ti rọ́tọ́rìtì ọ̀rọ̀ rẹ̀ ò lè ṣe kéde kò lè ta torí mufti tẹ́ bá fẹ́ sọ ọ̀rọ̀ òní ó sọ̀rọ̀ pé báyìí ni nítorí wí ní kiri o làṣẹ kí ló dé ẹni ọ̀yàn láṣẹ ẹni ọ̀làṣẹ bẹ́ẹ̀ tí ìmáàmù mọ́sáàsì pé ìrun wọn ni wọ́n máa kí tó bá yan mufti ọ̀ndẹ́dẹ̀dẹ̀rẹ̀ ìwò ni ìrun wọn ni ọlọ́mọ kí wọ́n yàn wọ́n náà ni pé máa lọ mọ́sáàsì lọ́mọ kírun fáwọn èèyàn mufti èsì sẹ́gbẹ́ ìmáàmù wàláyì tàláyì ìmáàmù mẹ́wàá kò tó mufti kan ẹ̀mẹ́tẹ́ ń pè mufti ni gbogbo ọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn yàtọ̀ sí irun àti irun o àti nǹkan mí tí èsè irun ebi bàbá ìmáàmù ọ̀rọ̀ ọ̀run lọ gbọ́dọ̀ mọ́gbọ̀ yé àbí ọmọ Kùránì ká dáadáa ọ̀rọ̀ ọ̀run ó sì yọ kí wọ́n tó lè yàn àbí kò sí dọ́kàn níbi ọ̀rọ̀ sàkáàtì àwọn tó bá máa ń pa sàkáàtì náà ni ó dòun di kíni o abẹ́ẹ̀kọ́ ni àwọn tó máa ń pa jihad ni ó dòun di kíni o gbogbo rẹ̀ lọ láwọn àgbọ́yé tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àbí tọ́pìkì ọ̀tọ̀ọ̀tọ̀ ni tọ́pìkì kan ní irun àti mọ́sáàsì bàbá ìmáàmù máa lọ bẹ̀rù ìwọ kọ́ ni ó wà yan ọ̀gá rẹ ìwọ ìmáàmù àgbáríjọ ìmáàmù ọ̀làgbára ti yan ọ̀gá rẹ ọ̀gá yín ni mufti ọ̀gá yín ni wàsíìrì abala kan nínú ètò àlùmọ̀ ẹ gbọ́ mi yé tẹ́ bá dé lọ́rin nísìn ọba ẹ̀yọ kan ọlọ́yàn máàmù àbí ọlọ́yàn mufti ọlọ́yàn wàsíìrì ọlọ́yàn mufaziru ọlọ́yàn gbá abẹ́ẹ̀kọ́ ni oríṣi oyè lọ́yàn lù bẹ́ẹ̀ tí a máa bá lọ́nu títí dé Saudi títí dé ibi tí Islam dé ṣùgbọ́n nílẹ̀ Yorùbá nìkan ní lórí máàpù ayé lórí máàpù Muslim world ilẹ̀ Yorùbá yìí nìkan sọ láti rí ibi tí ìmáàmù ti yan ọ̀gá ẹ̀ ètò wa wọ́ọ̀sì ju mọ́ọ̀mù lọ tí ò tiẹ̀ jẹ́ mọ́ra wọn òun náà ní principal lè kéwù mùdírù lè kéwù kó ní ìwọ mufti rè kọjá mọ́ra wọn gbogbo àwọn nǹkan ìsẹ́ksàn kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀ ti gbọ́rọ̀ mi yé it's like kí wọ́n sọ wípé ẹ máa gbọ́rọ̀ mi o kí wọ́n sọ wípé fíìsì yunifásitì Ìlọrin ó ti yan minister of defence fíìsì ó wá yan minister of kini o defence ẹ ní máa pariwo wọ́n tẹ́ sí gbogbo ẹ̀ jágbajàgba èyí tí mo wí mọ́sẹ̀ rí nìyẹn o kò rújú kán ọba kan náà làwa nílẹ̀ Yorùbá tó gbé Islam mọ́ra rẹ̀ tọ́lá ẹni bá gbé Islam mọ́ra rẹ̀ kò tó gbọ́dọ̀ gbé mi mọ́ra rẹ̀ tó bá gbé mi mọ́ra Ọlọ́run gba Islam lọ́wọ́ ẹ̀ ọba kan náà la ní iná lóluwò ẹ kàn máa ń pẹ́ gà pẹ́lẹ́ yàn ẹ̀ wá sọ tí ọ̀yàn lù yín ẹ sọrú ẹ̀ sẹ́ẹ̀sì rẹ̀ nu ẹbọ tọ́ta kóhun ó ti tó ẹ bá a máa rí mi lára rẹ̀
ẹbọ tó ta kóhun ó ti tó nígbà ọba yẹn mufti ọmọ ṣàlàyé nǹkan tó bá kù yorùbá wòye ní oṣù tánàbí ń bọ̀ wá gba Mẹ́kà tó fẹ́ sọ di ìlú Islam tó fẹ́ pa ẹbọ rẹ̀ ń bẹ̀ oṣù náà ni Ataba abúnú àṣírí gba Islam sẹ́ẹ̀ pé ẹ̀tọ́ ìṣẹ̀gbà Islam ni kò lè jóye kẹ̀kẹ́ ní Islam nígbà Ànábì ṣe tán pẹ̀lú Mẹ́kà tí gbogbo nǹkan ti dá Islam ti gba Mẹ́kà lẹ́yìn ìgbà tó pé ẹbọ ní darí ẹ̀ Ànábì wa fẹ́ padà sí Mọ̀dínà padà headquarter mùsùlùmí ó wá fẹ́ yin olórí fún lu Mẹ́kà ó wá ní ìwọ Ataba ó le ó strong ó nìkan ló lè dá ara Mẹ́kà mú àmọ́ kì í sáfà kò lè kọ́ ara Mẹ́kà kéwú kò lè kọ́ wọn lẹ́sìn ó wá ní ìwọ nìkan máa jó lórí tọ́ra ní ìdí authority tí ó le nígbà tó ti gbà fánàbí díríàmù méjì sí lówó rẹ lójoojúmọ́ díríàmù wọn máa mú lẹ́yìn àti àpò Baitul Malil Muslimin sálárì rẹ nù lójoojúmọ́ díríàmù méjì àbí wàá múnú ti Baitul Malil ti Madina ó wá kó díẹ̀ mbẹ́ ó ní máa ná yìí lọ́nà fún ètò administration ó wá mú Mu'azu ọmọ Jabal ó ní Mu'azu wá jókòó lé tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn Mu'azu ni ẹ lọ́ máa bá Mufti nù so bẹ́ẹ̀ kí ló dé tí kò yẹ Mu'azu náà lò lórí torí Mu'azu kò lè dá wọn mú kò lè dá wọn aráàlú mú òun náà ni ọba yẹn kápẹ́rù Umaru ní ìsinmi àgbọ̀yé ẹ̀sìn bẹ lọ́dọ̀ Umaru ìkejì ní pé ó lè dá wọn mú so Ataba tọ́yẹ̀sẹ̀ gba Islam bárabi ṣe ń dé lànàbí yẹn ọ̀tọ̀ lọ́tọ́rìtì ẹgẹ́ ní sè ọ̀tọ̀ ni ẹnjú ṣe wá rí bí Mu'azu rí wọn abẹ́ ọ̀tọ́rìtì lọ́wọ́ wa abẹ́ Ataba lọ́wọ́ oní ọ̀sọ̀ yìí pé ọ̀gá gọ́vnọ̀ ní tí Kùránì wíre ò ṣe tó wínú tí ó sì pàṣẹ sẹ́yìn ní ọjọ́ kan wọ́n bá pèrún àyàn bá ń lọ tíkọ́tíkọ́ ní Ataba bá ní ẹ̀yà ara Mẹ́kà láti òní lọ ẹjọ́ ọba fẹ́ jẹ́ kó súpó ìyàwó òun fẹ́ lómi tí wọ́n bá ti pèrún wọn gbọ́dọ̀ rí ẹnì kankan láti irun tí ń bọ̀ lọ wọn gbọ́dọ̀ rí ẹnì kankan kó tó máa ṣe wúruwúru mọ́ láìjẹ́ bẹ́ẹ̀ wọ́n sú ìyàwó rẹ̀ lóko òun sì lé bí nǹkan mi sẹ́yìn láti jọ́ tó ti sọ bẹ́ẹ̀ títí Ataba fi kú kódà tí Ànábì fi kú tí dìbà ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n á bí ẹnìkan dáa tí wọ́n ti pẹ̀rún báyìí wọ́n fi gbogbo nǹkan tán sí ilẹ̀ ibi authority bá wà ni Mufti máa wà tí wọ́n bá ti wá yàn wá níbi tí kò sọ authority tá a lò wá sí láwà dá sí a máa rọ àwọn yẹn pé ẹja bẹ̀rẹ̀ bí ó ti yá bẹ̀rẹ̀ torí wọ́n kàn rán wa létí Islamic structure ni àìní tán àwọn máa ṣe wá sí kátó à ń bèlè mú àsọ pé ìmáàmù ni ọ yàn kò bá mú ẹ lè rí mi kódà tẹ bá dé àgbáyé tẹ bá sọ pé ìmáàmù wa máa yan Mufti wọn máa wò ẹ kí a ní sàwọn yìí wọn rò bá ẹ ṣeré ni àbí ó kọ nǹkan mí lẹ́sìn kí ni lẹ̀ dáàkọ̀ afásitì yìí pé gbogbo wa wípé nǹkan tó yà á dojúkọ nílẹ̀ Yorùbá ọ̀ ń bẹ ńlẹ̀ tó tóbi nígbà táwọn kan dípẹ́ ṣé mo fẹ́ gbé Mufti lọ ilé ẹjọ́ mo ti rẹ́gísítà Mufti tèmi wọn ò lè rẹ́gísítà òun kò sí Mufti mìíràn mọ́ tí wọ́n rẹ́gísítà bọ́bá yà jó kọ́ mi lò bí wàsíìrì náà ni ẹni lóbi ìlú àtúkọ̀ra rẹ̀ wàsíìrì yóò máa pẹ́ kò ní bọ́dà pẹ̀lú kí gọ́ọ̀mẹ̀ntì oṣù kínní kọ́ recognize ẹ̀ tí wàá nìkan ló wà lórí rẹ̀ ṣiṣẹ́ Grand Mufti of Yorubaland gàgàgàgàgà gbogbo tí ẹ yẹn wò illegal so mo sì ní agbára àti fi kóòtù gbé wọn kó wọn tiẹ̀ mọ́lé gbẹ̀gbọ́n àwọn sọ fún mi ní ìbò táwọn ẹjọ́ ọmọ ṣe wá sí ẹjẹ́ kan náà wọ́n ṣe iṣẹ́ wọn kárí iṣẹ́ wọn wọ́n ní mo bú wọn ní lọrin àbí mo bú bàbá sí kádàmà lọ mo lọ lọrin àwọn ará lọrin pè mí rédíò gan wọn ni ń wá nígbà wá dé ọ̀dọ̀ wọn lórí rédíò ẹ̀rù tiẹ̀ ń bá wọn yẹn pé sáà ará lọrin ò ní rí ta níbo àwọn kan ń bẹ tó pé mo sọ̀rọ̀ ọ̀tẹ̀ hàn lọ́rùn lọrin àwọn ló sì pọ̀ jù ebi Ìlọrin náà láti ń ré sí wọn tẹ́ ń fún wọn ẹni ìgbéraga bá ti pọ̀ jù fún kò ní lọ́rẹ̀ẹ́ gbogbo ẹni tó yẹ kó fi sọ̀rọ̀ ẹ ní oṣù kínní ní ọ̀daràn ìkejì náà mo tó sọ yìí èmi ò bú bàbá Ádámọ̀ tí bá sì bu kò sẹ́ni tó bẹ́ẹ̀ láti wá pàdé mi wọn sọ pé ìbú bàbá Ádámọ̀ pé mò ń bẹ̀rù èèyàn kò sí onítọ̀hún mẹ́tàlá yín
èmi ò lè bú nítorí tí ń bẹ láàrin mi àtọ́lọ́run mi ni ẹ̀bùn Ọlọ́run ni bàbá wọn àfi sòṣèlú ẹni àwọn àgbà fún ni lójú ayé rẹ̀ àtìgbà tó kú láwa ni bàbá mi ń bẹnu ilé wọn tí wọ́n wé bàbá tó bí èmi ẹ̀kan tabatabata nítorí pé ẹ̀fẹ̀ jẹ́ wọ́n mú yín níbi kójakója tẹ́ ń sọ lọ́jọ́ ẹ̀mọ́ pẹ̀lú ti bú bàbá wa o èbú wo lọ́wọ́ lọ tààrà mo ní wọ́n lọ àlẹ́ àṣíà ni wọn ò mú wọn èdè wo ló tún kù wọn ò mú wọn ni wọn ò mú wọn náà ni bí mo ṣe ń wí tán náà mo ní ẹ wá wò Ọlọ́run wa fà lùbáríkà sí ma wọn àáfàá tó kéme gbéwú ó ní sàbíkẹ́ẹ̀tì yunifásitì Seickh Abaki Muhammad kò ní sanawi síbẹ̀ ẹ wá wo adúrú àlùbáríkà èwo lè fún bẹ́ẹ̀ tí ìlànà ìpínlẹ̀ ní ti yín nú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ inú wo ní bí ní àbí inú Mufti tí ò ṣe é ṣe kí ni tí ò ṣe é ta láyà àwọn ta ni. Number 2 wọ́n ní wọ́n sọ wípé a pàtà fún yín tí bàbá Ádámù wá ṣe níbí kí ni ń bà yín lẹ́rù bẹ́ẹ̀ tí ẹ fẹ́ kí n pàtàn ṣé ẹ̀yin bá àṣírí kan tí ò ṣe é tú ni kí ni ń gbénu yín tẹ́ ẹ rí láṣìírí tí ò ṣe é tú èmi tó sọ pé tí bàbá Ádámù wá ṣe ń bì tí n bá pàtàn òun yóò jọ bí wáàsì tí ẹ lọ rú sórí íńtánẹ́ẹ̀tì tí bàbá wa àáfà ńlá bàbá wo wá àṣẹ àáfà ńlá tó sọ yí pé bàbá wa Kàmálì a máa sunkún tó bá ti gbọ́kọ̀ òwò tó bá ti gbọ́kọ̀ òwò wọ́n láwọn wà á mọ bó ṣe jẹ́ ṣùgbọ́n pàtó ya ní àwọn agbọ́ lẹ́nu bàbá Kàmálì tó sọ pé ìwo ni mo ti di àáfà ṣe pé gbólóhùn yẹn tá a bá wà ń lọrin àní sọ aláṣìírí ni àbí tá a bá wà lójú àwọn èèyàn wa tẹ́ ń tẹ̀lé bàbá Kàmálì káwọn bá sì àgbọ́yé aláṣìírí ni àbí tọ́wọ́ ìpérú àṣírí náà ni mo bá fi pamọ́ kí lẹ́rù ń báyìí sí tẹ̀fẹ́ kí n táṣìírí àbí èwo lẹ́yìn ṣe tẹ́ ẹ ṣe pamọ́ tí ọ̀dá èmi tí mo gbà fún bàbá Ádámù dé lẹ́fù ibi tí mo gbà fún dé ṣé mo lè tú àṣírí tí ọba tiẹ̀ jẹ́ ẹ ní nǹkan mí ní ṣe yín ìfẹ́ ẹnu àtọ̀tẹ̀ àtẹ̀sùn tí mú yín ṣe ìkéjẹ báwo ẹ ti wá ṣe tẹnu èmi wọn wọ ọkọ tẹ̀lé mi tẹ́lẹ̀ torí ìnáwó lọ́ọ́ jẹ́ kọ́ máa tẹ̀lé mi liability èmi ìwọ tí mo wá bọ́ nílé yín pé kọ́ máa tẹ̀lé mi ni mo ti ní ẹ̀ná ọ̀fọ̀ ẹ̀ tí ń tẹ̀lé mi ṣé mo ní kọ́ wá tẹ̀lé mi ni tọ́ bá ń tẹ̀lé mi ìnáwó lọ́ọ́ jẹ́ liability lọ́ọ́ jẹ́ wàhálà ló kó bá mi ìfẹ́ máa sọ̀rọ̀ Ọlọ́run tèmi kí n sì free wọn wá jẹ ọ̀gá ọgbọ́n mi tí wọn wá jẹ ọ̀gá rẹ tó bá fẹ́ jọ̀gá lọ jọ̀gá tágbára rẹ bá ti gbé ọ̀gá máa ga lọ àmẹ́mi wá sọ mo sì wá mọ ilé tí generation ti ń bọ̀ oṣù kínní tí ó dé bá a sì rí mọ́ kìsì nǹkan kan tí ń bẹ́nu program àtọ́jọ́ mọ́ pé abẹ́jọ gàba lórí ẹnìkan kásárì ṣẹ́ṣe kí Islam wà òkè kálíwù mọ̀ gbogbo mùsùlùmí kan wà òkè gbogbo Mufti tó bá gbá ẹ̀ṣiṣẹ́ ẹ̀yìn kárí àjọkò pàdé nígbà wá lọ sórí rédíò nílọrin wọn wá ní táwọn fẹ́ bíá ni pé àwọn ti gbé àwọn Mufti kan wá àwọn náà sì ń gbé mi náà wá nǹkan kan náà làwọn sì ń bíá léèrè pé àwọn fẹ́ mọ kí ni bẹ lórí òǹkàlùkù tó fẹ́ máa jẹ́ Mufti fún alẹ́ Yorùbá sẹ́ẹ̀rì lílọ tá a lọ ọfẹ́ fa ìjókòó ya ẹ lè fi ọmọ wọ́mọ ẹ lù kápá nímọ̀ ọlọ́ọ̀ni o nímọ̀ ọlọ́ọ̀ni o ẹ lè fi Mufti wé kíni o Mufti ẹni ọ̀yàn Mufti yàtọ̀ àbí irú Mufti tí a tún yàn náà sí kíni ọ̀yàtọ̀ o nítorí ẹ̀dánwò ẹni ọ̀yàn Mufti yàtọ̀ irú Mufti tí a tún yàn náà sí kíni ọ̀yàtọ̀ ibi ó tún ti wá gan sí kíni ọ̀yàtọ̀ ṣẹ́ẹ́rì bí ó ti wá kìí ṣe ẹgbẹ́ ìlú kankan mo tó sọ nídìí Islam yìí ìlú wo kìí ṣe ẹgbẹ́ ìlú kankan ọ̀nà méjì lẹ́pà pàtàkì Islam wò sí méjèèjì kìí ṣe ẹgbẹ́ ẹni ìlú kankan ilẹ̀ káàró òjìrè kódà ní ilẹ̀ Haúsá ẹ pa ìtàn ìwò pé Islam tí ò tí ì kan ọba ọ wọlé ní nǹkan bíi 15 nǹkan kan gbogbo 15 kò tí ì sí Islam kankan ilẹ̀ Haúsá ẹ̀yàtọ̀ wá pàtàkì pé Central Mosque 16 nǹkan kan gbogbo 16 náà ìtí wọ́n pè ní Sokoto Emir àtàbí Caliphate 18 ni ẹ wá wò sí wò
sórí bàbá ọlọ́ọ̀lọ́ ni ẹ má bínú ó yẹ kí ni wọ́n máa dùn sí ni nígbà ọlọ́run yan Mọ̀dínà sànàbí ọgbà fọlọ́run Mọ̀dínà wọn ti bí wọ́n bí Mákà ọlọ́run á ní kọ́ lọ́ máa jíṣẹ́ Mọ̀dínà nígbà Mákà ọ̀rọ̀rùn kò sí tó fẹ́ ṣe ibi ọlọ́run bá ti fààyè gba iṣẹ́ rẹ̀ ó fààyè gbà náà nu tó bá ti lọ́ọ̀ fẹ́ nǹkan fẹ́ sí ọ̀nù àmọ́ ta ló ta nídìí lásìkò yìí ó náà ní kí Islamic authority ò dìde kí gbogbo akẹ́nu wa lè kó torí tí ọba ti sí ẹnu àkó láyé kàkó gbogbo òjókòó ẹja jọ jókòó papọ̀ kò lè mbẹ́ẹ̀kì unity láìláì authority ni máa ń fọ́ọ̀mù kí ni o unity ẹ̀sìn tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ bá ní káwọn èèyàn kójọ wọ́n máa takora wọn ni ibi wọn bá ti kójọ náà wọ́n ti pín bẹ̀tọ́ bá ti rí tí authority kan bá ti wà tágbára rẹ̀ ká wọn gbogbo wọn lẹ́nu wọn máa kó ibi tí authority ń bá lọ gbogbo wọn ó sì kí ni ẹjọ́ ọba lọ ọbẹ̀ wọ́n tọ̀ kò lè exist ọlọ́run fún Islam ní authority gbogbo àwọn nǹkan tó dàrú yìí ọlọ́run bá ní tó ṣe Ramadan yìí ọlọ́run jẹ́ ọ̀rọ̀ àlọ́run àbájá àtúngbẹ́ mi àtúngbọ́ pọ̀lọpọ̀ láyé ọlọ́run kò tún wá ṣe mo tún wá tún sọ fún yín ẹ má ṣe bí wọn o ẹ má bu àfa àwọn ẹni ọlọ́run ṣùgbọ́n ẹ má fara mọ́ irọ́ o tẹnìkan bá sọ̀rọ̀ kájàkójà ẹ kó sí lẹ́nu ẹ lè má da kó ń tàn ẹ wàá rí àwọn tó bá jáwọn ẹni ọlọ́run bíi Seickh Adam baba wa Kamalu dín kódà tẹ má àwọn àfa àwọn sùmùrà gbogbo àwọn tó ti kú nú àwọn ẹni ọlọ́run wọn ò bá àlálẹ́bù ọgbẹ́nu rẹ ó yẹ nìsín torí tí wọ́n ṣe tọ́pọ̀ kọ́mọ̀ sí pé náà lèèyàn máa gbọ́ ẹ̀ ní rántí tí wọ́n ṣe tọ́pọ̀ wọ́n láṣeyọrí tọ́pọ̀ gbogbo àwọn bàbá ń lò láṣeyọrí tọ́pọ̀ kódà tó ọba máa lébu wọn ọ̀gbọ̀dọ̀ sọ́jà dé lẹ́nu ọlọ́run bá ní kọ́lá kó àpọ̀dà subhana rabbika rabbil izzati amma yasifun. شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا